majority ẹlòmíì tó gbẹ̀sìn especially àwọn tó gbẹ̀sìn Islam yẹn wọ́n máa ń rí akéde bí ẹni tó fẹ́ máa ba ẹ̀sìn Islam jẹ́ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣẹ́tẹ̀ rí àwọn kìrìsìtẹ́nì yẹn púpọ̀ nù wọn ló understand nǹkan tí akéde stand fún mi ò sọ pé ànábì ò dáa but the only time tí ànábì lè ní issue pẹ̀lú akéde òun ni pé kẹfì máa compare àwọn bàbá tó bí mi lọ́mọ tó jẹ́ pé wọ́n pave way fún àwa káà lè wá sílé ayé torí tó bá pave way fún wa kò ní ṣàǹfààní fún àwa láti máa gbọ́rọ̀ ànábì ṣé understand tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n jẹ́ ní ibi bẹ́ẹ̀ ń ṣe ń sọ irú àwa báyìí ò ní sílé lórílẹ̀ ayé láti wá gbọ́ nǹkan tó mọ́ látòkèrè nǹkan tèmi wá jẹ́ kẹ́ mọ̀ ni pé ànábì tóbi ìyẹn nílùú wọn bí Messi ṣe lè gbá bọ́ọ̀lù ní Argentina náà làánà ṣe ní ẹni tó gbá bọ̀ ní Nàìjíríà ń bí wọ́n lè wá lè mọ́ bọ́ọ̀ gbájúra wọn lọ ìyẹn ò kọ́ mi o but èmi ò ní rí ọmọ Nàìjíríà ńlẹ̀ kí wàá máa sọ pé mo lọ mú ará òkèèrè akéde mi ò ní fọwọ́ sí ju ilé bàbá tó bí mi lọ́mọ majority wà tó ẹ́ pé ó ti gbẹ̀sìn yìí wọ́n ti ń fọwọ́ sí ju ilé bàbá tó bí wọn lọ́mọ ẹlòmíràn máa sọ pé àwọn aláṣìṣe ẹni máa pa mí ṣé ìgbà kọ́ tó bí ìwọ kàtẹ́ sọ pé bàbá tó bí ìwọ ló gbẹ̀sìn yẹn definitely bàbá ti tiwọ náà ó ti bá wọn ṣe nǹkan tí ìwọ wá létà ń condemn yìí automatically tó ń pa àwọn kan láláṣìṣe bàbá tó bí ìwọ náà aláṣìṣe ni nǹkan tí aláṣìṣe bá dẹ̀ bí àṣìṣe náà ni tí wọ́n bá ń pe àwọn tó bí ìwọ lọ́mọ ní aláṣìṣe definitely ìwọ tó bá ti pàṣẹ wọn jáde àṣìṣe náà ni ẹ òòkàn tí ìmọ̀ ni ẹ̀wọ̀n kan tí láòdẹ̀ fún ẹni. akéde ṣẹ́rí the word akéde ó dúró fún ilẹ̀ Yorùbá èmi ò bá yín sọ pé nǹkan kan báyìí ó tọ́ nǹkan báyìí yóò tọ́ gbogbo apáta la mọ̀ nǹkan tó da àti nǹkan tó burú àti ṣe nǹkan tó da àti nǹkan tó burú olúkálùkù Elédùmarè ti fún olúkálùkù lágbára ẹ̀ mi ò ní sọ pé torí o pààyàn torí o jẹ́ àáfà o pààyàn nínú ìlànà o fi ìlànà Islam pààyàn tí wàá sọ fún ẹ pé o gbọ́ àwọn tó ń ṣe Islam yẹn àpààyàn ni wọ́n akéde òní ẹ bàbá ẹ sọ bẹ́ẹ̀ nítorí náà lẹ́ẹ̀ṣẹ́ lé ẹ bá rí mi pé mo post àáfà kan bóyá wọn kárí èèyàn mọ́ lọ́wọ́ mi ò ní ẹ bàbá wọn post ẹ torí mo mọ̀ pé ìyẹn ni kàńdá tó wà nínú ìrẹsì àwọn ẹlẹ́sìn yẹn but ó máa yà mí lẹ́nu tó jẹ́ pé ẹ̀yin ò ní fẹ́ understand pé majority àwọn kan lẹ̀ Yorùbá yìí wọ́n hùwà dáadáa without being told wọn ò gbẹ̀sìn but ìwà wọn mọ́jú ẹni tó gbẹ̀sìn yín lọ. mo á notice wípé majority ẹ̀yin tẹ́ ń pera yín ní ẹlẹ́sìn yìí nǹkan tí kí nǹkan sọ pé òun ti gbẹ̀sìn yín ni kò bá dé máa górí èèyàn lọ ó ti tẹ́yìn lọ́rùn sòfà tó bá ti sọ pé òun gbẹ̀sìn ṣé nǹkan tá a fẹ́ wá preach nìyẹn torí ó ti ṣe ẹlẹ́sìn mi sìn nǹkan tó bá ti ṣe ká máa fojú máa fò ẹnu ẹ lọ tún ro akéde Oòduà ò wà against ẹ̀sìn but èmi kò wà against ẹ̀sìn tó jẹ́ pé ó lòdì sáwọn baba ńlá tó bí èmi lọ́mọ torí pé tí àwọn baba ńlá tèmi yẹn tó bá jẹ́ èèyàn burúkú ni èmi ò ní wà láyé láti wá máa gbọ́ ẹ̀sìn tẹ́yìn fẹ́ sọ fún èmi akéde ọ̀rọ̀ tí mo sọ yìí ó ṣeéṣe kó má yà àwọn kan torí ibi tí mo ti sáré gbé wọn lọ yẹn rem tí mo sáré gbé wọn lọ rem 9 ẹlòmíì kẹ́sì wà ní rem 2 but ẹjẹ́ stop ẹ̀ bí kẹ́lómi ṣe máa digest ọ̀rọ̀ yẹn lọ náà akéde ìmọ̀ dé everybody ò tí mọ̀ akéde nǹkan tí Elédùmarè kó sí bíbá èmi ló yé Elédùmarè dẹ̀ ló mọ̀ àtọ̀pọ̀ èèyàn díẹ̀ tó yẹ kó mọ akéde ló mọ̀ kọ́tí bọ́ọ̀ bẹ́ẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ burúkú ni ó lọ fà.